أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق بسم الله الرحمن الرحيم. Abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọba tí gbogbo àkóso ayé àti ọ̀run wà lọ́wọ́ ẹ̀. Ọba tó ń pa ni, ọba tí ń jí ni, ọba tí ń nà ni, ọba tí máa rẹ̀ lẹ́kún. Ọlọ́run ọba mi ìbà rẹ̀ o. Ǹjẹ́ mo fẹ́ أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق بسم الله الرحمن الرحيم. Abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọba tí gbogbo àkóso ayé àti ọ̀run wà lọ́wọ́ ẹ̀. Ọba tó ń pa ni, ọba tí ń jí ni, ọba tí ń nà ni, ọba tí máa rẹ̀ lẹ́kún. Ọlọ́run ọba mi ìbà rẹ̀ o. Ǹjẹ́ mo fẹ́ Thank you.
Ọba tí gbogbo àkóso ayé àti ọ̀run wà lọ́wọ́ ẹ̀. Ọba tó ń pa ni, ọba tí ń jí ni, ọba tí ń na ni, ọba tí máa rẹ̀ lẹ́kún. Ọlọ́run ọba mi ìbà rẹ̀ o. Ǹjẹ́ mo fẹ́ ọgbọ́n tó sì lóòrè fún Ọlọ́run ọba mi. Ọlọ́run ọba mi ìbà rẹ̀ o. Ìwọ ìgbà náà lọ́ba tó rí gbọ́gbọ́ ẹ̀. Ọba tí ìdodo tó tọ́ sí tí ò sẹ́ni kankan tó tọ́ sí mọ́ àbọ̀ Ọlọ́run ọba mi. Ọlọ́run ọba mi ìbà rẹ̀ o. Ọba tó ní ebi lọ́dọ̀ tó sì tún máa ń fúnni lóúnjẹ. Ọba tó ní máa bẹ tí ní máa bẹ mọ́. Bàbá wa Inaolaji Yunusa Opadotun. Àwọn náà ti láyé lánàá. Wọ́n tẹ̀lé. Wọ́n fẹ́yàwó wọn bímọ. Ṣùgbọ́n lónìí, Ọlọ́run ọba ti mú bàbá sọ́dọ̀. Òkú lọ́dọ̀ sí ọmọ ńlá ló wà. Ẹ̀rí bí àwọn ọmọ ńlá bí wọ́n ṣe ń ṣe lédè lẹ́yìn bàbá wọn. Nígbà tí mo fi àkókò yìí sọ fún àwọn tí wọ́n bá ṣètò oúnjẹ lákòókò tí èmi ń dín ọ̀rọ̀ lọ́wọ́ yìí, ẹ jẹ́ kí wọ́n gbé jíjẹ àti mímu wá fún àwọn olóore wa lókè bí. Àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní okùn inú òun la fi ń gbé tòde. Ọkùnrin tó sì ń sun rárá ọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe. Àwọn èèyàn wọ̀nyí wọ́n ti kúrò ilé látàárọ̀ látàrí pé wọ́n bọ̀ wá ṣiṣẹ́ fún wa. Ẹ jẹ́ ká gbé oúnjẹ àwọn olórin, ẹ jẹ́ kí wọ́n máa gbé bọ̀ wá sókè bí kí àwọn lè fi àkókò yìí jẹun ní àkókò tẹ́mi sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ìgbà tí mo fi bà fún Ọlọ́run ọba mi tó, àwọn méjèèjì tí mo ti ara wọn jáde ló tún kàn. Ǹjẹ́ mo gbé ìbàkàkà tó ẹ̀rọ tó máa ń gbọ́ fún màmá mi? Ìyá mi ọmọ ọlọ́fà mọ̀jọ̀ ọmọ abísùnjó kọ. Ìyá mi ìjàkadì lóró tọ̀fà. Tí mo bá lẹ́gbẹ̀rún àwọn kò tó dúpẹ́ fún màmá mi tó sọ lọ́kọ̀ mi wá sáyé, ẹ̀dúró náà. Ṣé tó bá takú sọ́nà báwo ni ó ṣe wà fún wá sáyé? Àìtakú sọ́nà náà ni òjò ṣe oyún mi. Bó bá ti ṣe oyún mi ni báwo lèmi náà ó ṣe wà lára àwọn ọmọ tí wọ́n fi ògo ṣògo lóògùn fi ògo dára nínú ilé ayé ológo. Ọpẹ́ tó pọ̀ ló pọ̀ ní ti màmá mi. Ìyá mi ìbà rẹ̀ o. Ìbà òun ọpẹ́ tó pọ̀ rèé fún bàbá mi. Alhaji Abdulrasheed Amọ̀lé Akínsọlá. Ẹni tó fẹ́ ìyá mi tó fún ìyá mi lóyún mi tó sì tún wá dúró tì í tí mo fi di ológo ọmọ. Bàbá mi yóò bá tọ́mọ ẹnì kankan jẹ́ kó fi tó ọmọ rẹ̀ ṣe. Bàbá mi ìbà rẹ̀ o. Lẹ́yìn èyí, mo fi ìbà fún onísábàbí mi. Ẹni tó lé mi lọ́wọ́ mú sọ fún mi wípé ẹ̀bùn bẹ lára mi kí n máa tẹ̀lé o. Ta lẹni tí mò ń perí? Alhaji Mukaila Adégbòyèga ọmọ aláàlè. Ọmọ yẹn burú akọ́jà àná àṣejù bàbá òjò. Jókòtolú ọ̀sán ẹgbẹ́sí. Agbẹ́ka òní báwo sọ̀rọ̀ bí alárìnàká. Ojúlówó ọmọ bàbá lókèèrè pínlẹ̀ tìbàdàn. Adégbòyèga ìbà rẹ̀ o. Mo fi ìbà fún àwọn àlèhùn làbáwọ̀ ọ̀dà sẹ́tùlẹ̀ àbíyáyì. Àwọn àlùfáà tí wọ́n jẹ́ àrólélẹ́yìn ànábì. Ẹ̀yin ọmọlẹ́yìn mùsùlùmí òdodo.
alájú ọ̀wá àwọn àlùfáà yìí lọ níbi kọ́lọ̀ mọ̀dábọ̀ ẹlẹ́kùn àdíṣe kọ́ńdúkọ́ńdù gbogbo ẹ̀yìn àdúrà lọ́wọ́ ìbáyé o. mo ti bẹ̀rẹ̀ fi ìbà fún gbogbo àwọn wòlíì lágbàáyé àwọn wòlíì yìí lọ́mọlẹ́yìn Jésù Kristi tí àwọn mùsùlùmí pè ní ànábì Ìsá ọmọ Mọ́ríámù. ìjẹ́ ẹ̀yin ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì ẹ bá mi kí aleluya mẹ́ta tó rinlẹ̀ kí n gbọ́. ìjọba mi wà fún àwọn ọmọ mi ọ̀kàtẹ́ ọ̀làtẹ́ alágbogbo ọdẹ o. àwọn ìfà ìfúnilẹ́yìn ẹ̀sẹ̀ tí wọ́n máa ń kọ́ nínú ẹ̀rọ pàdé lọ́wọ́ ẹ̀. ẹ̀yin olóńgbò dúdú etí àjà akọjá aborí gbogbo èsì abẹ̀rù kìlọ̀kìlọ̀. Adà yìí wọ̀lú ẹbọra tí ìrẹ̀mọ lójú kankan ìbá yé o. Ọjọ́ ìgbàlá tẹ́ ẹ fi ń pọnmọ yè ẹ fi pọ̀ mí yè ẹ jẹ́ kí n rí tèmi ṣe. Ṣebí ẹ̀yin náà lẹ́ni kí n bọ̀ sọ wípé ọ̀pẹ ìnígbà ní sáyé àwọn ọmọ lóde ìgbónú. Iyì ní fúnni níyì àwọn ọmọ lóde ìjòkó. Adé fún ọ̀bẹ̀rẹ̀ jìgìdì sáwọ́ lọ sílé tó ṣòro. Wọ́n ní kóòrù náà dín kóòrù náà gbòǹgbò láàkì tọ̀. Ǹjẹ́ ìtọ́bọ̀ ìwọ́n ní kí n tó aráwájú ọmọ Akíṣọlá agbáàrí wọ́n ní kí n ya èrò ẹ̀yìn sílẹ̀ ẹnu lábẹ́rẹ́ kí n tún aṣọ ṣe ẹnu báyìí ni adé orí àbá fi tún ẹyin rẹ̀ ṣe ìjọmọdé tó ń gbọ́ mi lónìí ẹfẹ́ nu kú mi ṣe àgbàlagbà tó ń gbọ́ mi lónìí ẹfẹ́ nu kú mi ṣe tàbá àti wòlíì tó ń gbọ́ mi lónìí ẹfẹ́ nu kú mi ṣe tọ́sọ́tà tẹ́tẹ́bẹ̀rẹ̀ ẹ̀bọ lọ́ọ̀kù tó ń gbọ́ mi ẹfẹ́ nu kú mi ṣe ṣé ẹ̀rọ ẹnu lẹ́fi tún náà máa rán aṣíwájú ṣe ẹfẹ́ nu kú tèmi Nurudeen Adékúnlé ọmọ Akíṣọlá mọ́tàgbà mọ́lẹ̀ wà ẹfẹ́ kú tèmi ṣe lẹ́yìn kí n dolówó kí n dolọ́lá kí n dolọ́rọ̀ kí n di bọ̀rọ̀ kìíní láwùjọ kí ìyára mi ó mọ̀ wọ̀ mi ẹ̀yin tó lọ́wọ́ bá mi kọ́kọ́rọ́ lé ayé lọ́wọ́ ìbáyé o. ǹjẹ́ mo dé Nurudeen Adékúnlé ọmọ Akíṣọlá mọ́tàgbà mọ́lẹ̀ wà Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ́ ẹ̀ èmi náà lọ́mọ ará àgbà yìí ará àdé òkú arọ́bádó orin lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ kìkì ayọ̀ wọn èmi lọ́mọ gbígbọ́ bá ẹgbẹ̀jẹ àìgbó bá ẹ̀ka ẹgbẹ̀fà gbígbóta ìgbó bá ẹ̀ka ìtàdínlógún ọmọ olówó ìyàwó wọn ẹ bá ń gbó oúnjẹ wọ́n sókè fáwọn olórin ẹ bá ń gbó oúnjẹ wọ́n sókè fáwọn olórin oríṣiríṣi sígínà ni mò ń rí ebi èsì ìmọ̀lúmọ́rọ̀ mi ò wọ̀ kí àwọn ọmọ náà kú ẹ bá ra àríjọ oúnjẹ fún àwọn olórin wa ó pẹ́ pọ̀ nítorí pé àárín ọjọ́ mùsùlùkù Nàìjíríà láwà tó bá jẹ́ ìlú tí èmi ti sọ̀kalẹ̀ síbí ni alẹ́ la máa ń ṣe patí ń bẹ̀ mí ọlọ́gbọ́n alẹ́ ni nǹkan kò sì ní bẹ́ẹ̀ nìkan kan kódà kì í lo security ń bẹ̀ mí gbọ́ ẹ fẹ́ mọ bẹ̀ gbogbo tí mo wí látòní mo rí ẹ̀yọ kọ́bọ̀ jáde ẹ fẹ́ mọ̀ ní tí mo ti dé owó dà owó dà yá ọpẹ́ pàtàkì fún Ọlọ́run ọba nígbà tí ẹbí bàbá wa tí wọ́n ti di olóògbé bàbá wa pa Yunusa Inaolaji Opadotun ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá Sọfíọ̀ ìyẹn ní Bódìjà wa Sọfíọ̀ ní gbogbo ọmọ bàbá sí èèyàn jẹ́jẹ́ ni bàbá jẹ́jẹ́ wọn ni wọ́n lọ ẹni pé mo sọ lẹ́ẹ̀kan wípé kò sọ́kù ńlá ọmọ ńlá ló wà ẹ wo bí ọmọ ṣe lédè lẹ́yìn ikú bàbá rẹ̀ nígbà tí màá pe olórí ẹbí káàbàtà níbi kíbi tó bá wà ẹ bá mi pè é Alhaji Dikulayi Opadotun níbi kíbi tó bá wà ẹni kí wọ́n máa bọ̀ lórí podium báyìí torí ẹni tí wọ́n bá torí ẹ̀ padì ẹ níjọ̀wọ́ àná tí wọn ò bá yí òwe padà mí gbọ́ tó bá níbẹ̀ gbogbo ẹni tí ọmọ ṣẹlẹ́dì lẹ́yìn tiẹ̀ náà máa pàtẹ́wọ́ fọlọ́run. mo ní tó bá níbẹ̀ gbogbo ẹni tó mọ̀ pọ́nmọ tó wọ́n ṣẹlẹ́dì lẹ́yìn gbogbo àwọn àtúkò rẹ̀ máa pàtẹ́wọ́ fọlọ́run. bí wọ́n bá kọjá ọlọ́run
gbogbo wa lákẹ̀yìn arúgbó wọn. ṣé wọ́n ṣe oúnjẹ náà wá dàbí kí ló dé báyìí? kí ló ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣe fún àwọn olórí wọn báyìí? àwọn ọmọ náà wà ní díẹ̀. ó yẹ kí ẹ ti ṣèyẹ sẹ́gbẹ̀ẹ́ kan. kò jù àti wọ́n bá ṣẹ̀ sílẹ̀. àwọn ọmọ náà kú. kí àwọn ọmọ náà kú ẹ yọjú sí wọn lókè báyìí. gbogbo tí ń jẹ́ ọmọ náà kú pátápátá ẹ máa bọ̀ lókè bí. ẹ jọ ẹ lọ́wọ́ sí òkè mi tí mo wà ẹ sọ pé èyí ilé kan ẹ lọ́wọ́ sí mi. ẹ má ṣàbòsí o ẹ má ṣàbòsí o ó ní ẹ nàka sí mi torí àkókò mi ti tó. gbogbo ilé ẹjọ́ kò ní bá nàka sí ẹ̀fẹ̀ ìṣàdúrà fún yóò sì níbẹ̀ ẹ nàka sí mi pé àkókò àṣìṣe rẹ̀ lè mi ti tó. wọ́n fọ́ lọ́pọ̀ lórí ẹbí ṣe pọ̀. àtẹ́wọ̀ ìjà àtẹ́wọ̀ ìjà àtẹ́wọ̀ ìjà àtẹ́wọ̀ ìjà àtẹ́wọ̀ ìjà àtẹ́wọ̀ ìjà nígbà tí mo jẹ́ ọ̀rẹ́ nígbà tí a ti èdè òkú láì. mo wípé aṣáájú ọlọ́pàá ìkànnì débílẹ̀ ajá ọjọ́ ọlọ́pàá ajá oṣù náà pè gbogbo wa àwọn débílẹ̀ lánàá ókè. ọmọ náà kí o gbọdọ̀ sẹ́kù lẹ́yìn ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ ti ṣòkú yóò ti lẹ́yìn ṣẹ́gbọ́ èmi ò gbọdọ̀ kọ́kọ́ lọ́wọ́ yìí mo fẹ́ kẹ́ ṣe bí ẹ bá ṣe ìlú mi dùn ẹ ti sìnkú bàbá gbogbo tẹ̀ ṣe sàárà ọlọ́wọ́ dẹ̀ kó sàárà fún bàbá wọ́n ní sàárà kan tí mo fẹ́ kẹ́ ṣe tí gbogbo ẹ̀ tó jókòó ìdẹ̀ bàbá wa dá sí gbogbo ọlọ́mọ bí nǹkan ṣe rí ní Nàìjíríà lọ́wọ́ báyìí ẹni tó lọ́ọ́ bá fún ṣe ó máa dúpẹ́. àwọn èèyàn kan wà lórí kò bàbá tá a bá wà lóde báyìí a máa lo ọlá òde báyìí láti fi ṣe kíni láti fi ta ọkọ rẹ. gbogbo ẹni yòówù tó bá dá sí tí mo fẹ́ ṣe ẹ̀yẹ kò sọ pé ìwọ nìyẹn o Ọlọ́run nìyẹn o tó bá jẹ́ pé tẹ fẹ́ ṣe yìí ìwọ ìkànjẹ́ bá ní ṣùgbọ́n tó bá jẹ́ pé yóò dún ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé tí àwọn tí ń banú jẹ́ òdùdú tí sàárà yóò sì lọ́mọ bá òkú bẹ̀rẹ̀ látòrí olórí ẹbí ó ní pé àwọn òsìkò bí ẹ ṣe jó olórí ẹbí ní tẹ́ bá ní ẹkùn jáde fún mi ẹ̀dá ní tẹ́ bá ní ẹ bá mi gbà ẹjọ́ ẹ bá mi olórí ẹbí ẹ bá mi gbà ẹjọ́ ẹ bá mi gbà ẹ bá mi gbà ẹ bá mi gbà sàárà yìí ọlọ́run kò lọ bá bàbá yàtọ̀ sí jíjẹ mímu àwọn èèyàn kan ké àwọn ẹniwọ́n náà yẹn awọ́ ẹ̀bẹ̀ sí kọ́nà fún pé àwọn náà lè fi ya olórí ẹbí ti ka owó yẹn ọ̀rẹ́ mi jọ máa bá bọ̀ báyìí òun náà ti kú tiẹ̀ jáde o èló lè sàn olórí ẹbí fún mi ní àpò márùn-ún 5,000 naira láti fi ṣe kíni fídíò náà wọ̀ yìí orí YouTube tẹ̀tí máa rí wọn sọ fún yíká tó kúrò mí gbogbo tá à ń ṣe pátá ẹ máa ń lórí social media olórí ẹbí fún mi ní 5,000 èló lè fẹ́ fún ìsàkóso ọ̀rẹ́ fún náà ẹjọ́ bá bá mi gbà ní wọ́n wá mú tiwọn jáde Mr. Karen 1,000 ó ní 6,000 ẹgbẹ́ sọ. brother ẹ̀yọ́ ti màláìkà gbogbo tí ń dé èkó bàbá Amáràká kí ni bẹ́ẹ̀ fi tẹ̀lé olórí ẹbí ẹ̀ẹ́dẹ̀ dà ẹ̀ẹ́dẹ̀ dà nígbà tí àwọn ṣe tí wọ́n ta ló tẹ̀lé wọn tani brother mi ṣùgbọ́n èyí ni sùnmọ́ Mumi ájì Mumi yà Mr. Mumi Ọlámilékan amen yes amen okay okay wọ́n ṣe tí wọ́n ní 3-5 ẹ̀ẹ́dẹ̀ gbólórí ìlú ẹ̀yẹ̀wò ẹ̀yẹ̀wò ẹ̀rù pé kẹ́ má bà ọ́ lórí ẹbí tàkà ń bọ̀ báyìí wọ́n ẹ̀wọ́ mi ní kí ẹ bá bẹ́ẹ̀ ṣe fún láti ẹ̀lẹ́ fún ọdún rẹ̀. brọ́dà mi wọ́n fi owó àpò mẹ́ta
àbúrò mi alájà Sherifat òun náà fi owó ẹ̀rọ òfìsì ìyá ìlú Mrs. Oyèdèjì owó tìyàwó ilé ìbílẹ̀ ìrọ̀ tìyàwó ilé ilé ẹ̀wá bí lẹ́gbẹ̀ẹ́ ó lè lò ọkọ̀ tí yín náà ọlọ́run tó ti èlò ní gbogbo owó yìí èlò ní gbogbo owó yìí a gbọ́dọ̀ wá bì kan ká ṣe nǹkan ìdùnnú báyìí ẹ̀ẹ́dọ̀ ní sùúrù ẹ̀kọ́ wọlé wọn tọ́jú láti táwọn èèyàn lónìí àwọn tó kù náà jẹ òun ó jẹ́ èlò 18 owó yìí jẹ́ 18,000. Okay, Mama, ìyá Yẹtúndé. Ọ̀nà owó ọpẹ́ lè sọ, owó ọpẹ́ lè sọ, owó ọpẹ́ lè sọ. Ẹ̀lọ́ yẹ 18, 2,000 wà kápá bí ẹ̀jẹ̀ ó jẹ́ 20,000. Ó lọ yá 2,000 wà 2,000 wà. Ṣé níbi tẹ́ jókòó sí torí Ọlọ́run ẹgbẹ́ ẹ̀rẹ̀ tí ò ní nàka ẹjá wò ó ẹ bá mi nàka sí wọn ẹni mo ní lẹ́yìn òkú tí wọ́n ṣe yìí mi ìgbọ́lé lẹ́yìn òkú tẹ́ ṣe yìí òkú bàbá wa Yunusa Inaolaji Opadotun bàbá Sọ̀fíọ̀ ní kábàámà burú ẹwẹ̀gbẹ́ yìí ṣé ẹ bá mi wí ẹni wò ní kábàámà burú ẹni Ọlọ́wọ̀ ní fi òkú ìsanwó lórúkọ burúkú ẹni gbogbo ẹni tí wọ́n pèsè bí ní òní ilé láyọ̀ ṣé òkú kọ́ wọn náà wà ní ẹtì àpèjẹ bí kò sí ní kankan tó jìnnà ẹ bá mi nàka sí wọn sẹ́ẹ̀ kí gbogbo ẹni náà pè wá sí tí wọ́n wá bá yín ṣayẹyẹ wọ́n padà sílé láyọ̀ àtàláfíà pípadà náà sì padà sílé onímọ̀ owó lọ́wọ́ ṣe rere wọn ò ní torí wọn máa gbé bàbára ọlọ́wọ́ láti tí owó yìí ń lọ àwọn tí wọ́n mọ̀ dùn lọ́wọ́lọ́wọ́ tá a bá ń lọ pé ẹgbà tí ó mọ̀ rẹ̀ wọ́n lẹ́kún ẹni mo ní àwọn olóòkú yóò ní sunkún ẹni mo ní wọn ò ní sunkún òde ẹni mo ní wọn ò ní farapa tá a bá wá rí ẹ̀dá àlàyé tá a bí láti inú obìnrin àbẹ́ tí wọ́n fi abẹ gbé jáde láti inú obìnrin tó ń fẹsẹ̀ méjì tẹ̀lẹ̀ tó ń parí sí sẹ́mà tí pàjẹ́ ọlọ́wọ́ lọ síbú tí mú omi sínú àgọ́ ara rẹ̀ tẹ́jẹ̀ tẹ nínú àgọ́ ara rẹ̀ tí kì í jẹ́ èèyàn tó bá ní lẹ́yìn òkú yìí òun ọ̀dọ̀wọ́ aburú sí wọn agbára tí ń dá ibi padà sórí oníbi agbára tí ń dá ìpè padà sórí ẹlẹ́pẹ̀ agbára tí ń dá ẹ̀sẹ̀sì padà sórí alásẹ̀sì agbára tó borí tó sódà jẹ́jẹ̀rẹ̀ lẹ́bọ̀ lọ́ọ̀kù tó borí tàkùn onífìrákù tó borí kò ní èké agbára tí ṣẹ́gun lórí oúnjẹ lórí obìnrin ẹni wọn ní kí ọlọ́pàá máa gbé wọ̀ wọ́n kí bí ó padà sórí oníbi kábúrò padà sórí aláburú kẹ́rò burúkú padà sórí ẹlẹ́rò lẹ́yìn òkú yìí kẹ́yìn ọlọ́mọ ṣe rere ilẹ̀kùn owó kó sí fún yín ilẹ̀kùn ọlá kó sí fún yín ilẹ̀kùn yìí kó sí fún yín ẹ̀yìn sì kú bàbá yín ọmọ ní ó sì yín láhàólà aláàbùwátà ìdábì láì àníyàn ìdàsíkẹ́mọ́ lọ. bàbá ìlọ brọ́dà ilé ìlọ ojú òní ti yé ẹ̀yin náà sọ́pọ̀tì owó yìí ẹ̀ sọ́pọ̀tì owó yìí abẹ́ fún àwọn èèyàn kan lára nínú kí wọ́n fi sọ ní òkú bàbá wa òun náà ni more blessing wow ẹ ṣe kan ọ̀rẹ́ mi dáadáa Fẹ́mi Àríọlá Olúfẹ́mi Àríọlá adúgbàgbé òkú yìí kó parí àtẹ̀fẹ́ láàrin wa. Olórí wa Genesis. Olórí ọdún ilé ìjọsìn ilé ìjọsìn ìjọsìn
Thank you.
ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín lójú wọn ẹgbọ́n sókè dáadáa. orúkọ mi ní Síkírù Ọlátòyọ̀sí Inaolaji Opadotun. láì fa gùn àbí fọ̀pá pọ̀lọpọ̀ lójó ẹ̀yin ni olórí ẹbí bàbá wa Ọ̀pádọ̀tun gbogbo èèyàn tí wọ́n bá ń ṣayẹyẹ aríbó ṣe dùn báwo lẹ ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn torí wọ́n mọ̀ rí nígbẹ̀yìn fídíò yìí. àwọn kan fi ọpẹ́ fún Ọlọ́run fún àǹfààní ńláńlá tó fún wa adájọ́ ọjọ́ pé ọpẹ́ ni fún Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní Nàìjíríà ní lẹ́niwẹ̀ ni tí wọ́n ti wá
wọ́n ti wá bá wa ṣe ẹ̀yẹ ìkànnì fún bàbá wa adúpẹ́ lọ́wọ́ wọn gidi eré báyìí láwọn bára wa ṣe o ànípẹ́ ìdí o gbogbo wa bá a ṣe ń lọ lọ́tún lósì láyọ̀ láàdélé o àníjàmù àníwí lábúrò gbogbo tí ń jẹ́ tọ́lọ́ ọmọ rẹ̀ ní agbẹ́yìn àwa náà o. máa ṣí náà tán ni ìdìbò dẹ́ni bò ní ẹ lọ wọlé sọ̀rọ̀. bàbá ní ká mọ dákọ. èèyàn ṣe èèyàn. so adúpẹ́ lọ́wọ́ wọn àwọn ìdíbà láwọn ìdíbà wa ṣe. ẹ lọ bá abẹ́yẹ wọlé. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ti ṣe yìí ẹ ti sìnkú bàbá yín ọmọ ní ó sìn ẹ̀yin náà lágbára Ọlọ́run gbogbo yín pátápátá ẹ wà lógúngún ẹ̀mí láyé àdúrà táwọn èèyàn ṣe fún yín lénìí Ọlọ́run á jẹ́ kó mọ yín lẹ́yìn òkú yìí ẹ ní jẹ̀koro ẹ ní mọ̀ nira o kódà tá a bá rí ẹni tí ó dàbẹ́ ni pé ó kù díẹ̀ káàtó fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tẹ́ ṣòkú ìtàn Ọlọ́run fi ṣí ọ̀nà fún ni o bẹ́ẹ̀ ni ó rí o gbogbo àtàwọn bá yín kẹ́yìn náà àbúrò ní kẹ́ni kọ̀ọ̀kan wa o àwa náà gbẹ̀yìn arúgbó wa o ẹ ṣé gan ni o ẹ kú ìnáwó ẹ kú ìnára o ó dàbọ̀. àmín 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 màmá àmín àmín. màmá wa tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí àwọn ni màmá wa tí wọ́n jẹ́ ìyàwó bàbá wa tí wọ́n dolóògbé tí à ń ṣe ẹ̀yẹ ìkànnì fún lọ́jọ́ tèní. màmá mi ẹ bá ń dárúkọ yìí fún gbogbo àwọn tí wọ́n ń wò yìí. màmá mi Túnráyọ̀ Inaolaji aya bàbá wa Yunusa Opadotun tó dolóògbé. màmá báwo nínú yín ṣe dùn tó lónìí bí àwọn ọmọ ṣe ṣe ẹ̀yẹ ìkànnì fún bàbá wa. ayé ti rò pé ò lè ṣe é ṣe. ó àròpin tènìyàn. Ọlọ́run tí mò ń gbọ́ ó ń já mi láyà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ẹ̀mí oníròyìn ṣe gbogbo àwọn tó wá tí a wá látọ̀nà jẹ́jẹ́ tí a wá láti tòsí kálukú ọ̀bàlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àtàkùn wọn ò ní wọlé kàn dí ogun àbámọ́ àmọ́ lọ kò ní jẹ́kun ogun àbámọ́ àmọ́ sì ṣe lórí àwọn ọmọ náà kò ní jẹ́kun ẹ̀kọ́ lásìkò lẹ́yìn ikú bàbá wọn kí wọ́n máa gbórin rẹ̀ sí i wọ́n pé ṣé bàbá yín bẹ láyé ni ẹ̀ ṣerú èyí tí mo fẹ́ fún ẹ lóhun rere Ọlọ́run ọmọ bá yọ ọ́ lórí àwọn ọmọ wọn mọ̀ rí wàhálà lórí ọkọ wọn mọ̀ rí dáàmú lórí aya wọn mọ̀ rògbòn àrùn gbogbo àwọn ìyàwó wọn pátá Ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn àwọn ọmọ náà Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí wọn àìsàn tí sáláì gbàgbọ́ ẹ̀yìn wàhálà Ọlọ́run má jọ ṣẹlẹ̀ sẹ́yìn lọ Ọlọ́run bá mi sọ. mo bá yín èmi náà bá yín dúpẹ́ nínú ọmọ yín lèmi náà wà torí èmi náà kì í ṣe làgàtà tí a bá wo bí ẹ ṣe ń bà bọ̀ láti lẹ̀ nígbà tẹ́ ẹ ti bí wa tẹ́ ń bá wa bọ̀ tẹ́ ẹ bá rí ní tó ṣẹlẹ̀ ń bí ilé ni yóò dúpẹ́ fọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí tẹ́ sọ pé níta yóò rò ó lè ṣeé ṣe tọ́lọ̀ wa ni kò ṣeé ṣe mo bá yín dúpẹ́ o ẹ̀mí tí iná wà gùn kò wá ní gògùn yà ẹ̀ wá ní jẹun ọmọ nínú àárẹ̀ láṣẹ Ọlọ́run Èdùmàrè bó ti wá wulẹ̀ kẹ́ ẹ pẹ́ tó ẹ̀ ní fojú sunkún ọmọ kankan ẹlẹ́dàá ò ní jẹ́ fojú sunkún kankan wa gbogbo wa lálẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ kú oríire ni Ọlọ́run musa ara báwọn náà ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ wa ẹ ṣeun ẹ̀mí yóò kú àmì màmá ẹ̀mí màmá.